jẹ́ pé tó máa kéré bá gbé nǹkan dání tó bá gbé nǹkan dání nínú ẹ̀sìn báyìí tó bá ṣe nǹkan yẹn síta wọ́n máa ní àrọ́ọ̀mù ni eléǹkọ́ àrọ́ọ̀mù eléǹkọ́ àrọ́ọ̀mù eléǹkọ́ àrọ́ọ̀mù gbogbo nǹkan làárọ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí ṣe ká kúnra àwọn lárúbáwá gan tí lárúbáwá ọmọ ọ̀gá mi kọ́ àti mo bá ṣiṣẹ́ tó mọ ọkàn mọ fọ́tò yà lórí fóònù lásán wọ́n dẹ̀ ṣẹ́ẹ̀tì stúdíò fún tó tún máa ya fọ́tò kámẹ́rà oríṣiríṣi tó tún taste anything láàárọ̀ yìí gbogbo àwọn ìyá tẹ́rí lọ́jọ́ yẹn lọ́hùn máa show fídíò yẹn padà máa bring fídíò yẹn padà akẹ́rí gbogbo àwọn ìyá tẹ́rí lọ́jọ́ yẹn lọ́hùn pátá náà ti di Christian lẹ́nìí tán ti lọ sóòrù wọ́n ti lọ sí ìsóòrù ní àdúgbò yẹn torí church méjì ló wà ńbẹ̀ last time tí mo visit bẹ̀ mo rí pé everybody wọn náà ti lọ sóòrù wọn náà lọ sí ìkórè gbogbo wọn pátá náà ti di ẹni tó ń lọ church lẹ́nìí kí ló fà á mi ò kí sálìsù náà wà lìjàmá kò jẹ́ kí mọ́sálásí wù ládùúgbò yẹn tí àwa mùsùlùmí bá gbé nǹkan lọ́wọ́ àìkú kúnra wa lọ́wọ́ instead of that a máa àjákè mara wa lọ́wọ́ ni. akí gbogbo ẹ̀yin olùfẹ́ àpàdé sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lórúkọ òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wá ẹ wò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóbó nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wò èyí tá a tún wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì ìṣó níbẹ̀. Auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ káàárọ̀ àkójúmọ́ sálàfíà làwà. Fún àwọn àfáwà tó wà ní orí afẹ́fẹ́. Torí ọ̀pọ̀lọpọ̀ wa, oh my God, fẹ́sì mi yóò dá. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń pè mí pé star lady kí lẹ́yìn rí sí ọ̀rọ̀ ọmọ kékeré tó kọrin yẹn nítorí wàá dùn mí jù ní wípé olórúkọ ọmọ mi ní Rodiat ṣé Rodiat ló jẹ̀bi ní àbáwọn òbí ẹ̀ ojú wo lẹ́yìn àfáà fi rí ẹ̀yìn àfáà tẹ̀ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ yìí ṣé bó ṣe yẹ ká sọ la ṣe ń sọ and this particular pastor tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí gan kí ni ẹ̀bi pastor yẹn lórí nǹkan tí ó ṣẹlẹ̀ yìí so mo fẹ́ kí gbogbo wa join ká try láti join actually no mo sọ pé program yìí alẹ́ ló máa jẹ́ but wọ́n lè má múná dé fún wa ló jẹ́ kó pé let me come online this morning ẹ jọ̀ọ́ bá wa invite àwọn èèyàn kan join wa mi ò ní program tẹ́tẹ̀lẹ̀ mi ò dé fún wa ní notification pé bóyá mo máa wá sí online tí program yóò bá hold láàárọ̀ yìí I promise you guys pé tán bá múná dé lálẹ́ màá try láti come online nípa ẹ̀. Prince Agoro Adeniran ẹ bá wa invite àwọn èèyàn. Agbala Gabriel ẹ kúṣẹ́ Ọlọ́run á tún máa sọ agbára dọ̀tun. Àkọ́kọ́ náà mo fẹ́ kí Ọlọ́run balikọ́lá mo dẹ̀ kí gbogbo mo dẹ̀ ṣe kí àtìjẹ fún aṣíwájú ẹ̀dá Ànábì Musa sálá mo kí gbogbo ẹ̀yàn fáwa náà ẹ mọ̀ pé kíjọ́ kan star lady nípa iṣu tó wà lẹ́lẹ̀ mo ti sọ ní online pé mi ò ní dá sí ọ̀rọ̀ tó bá ń lọ lórí afẹ́fẹ́ mọ́ láti ìgbà tí mo ti wà ní Saudi Arabia ta ti ń dá sí oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tá bá gbé nǹkan kankan a máa wá debunk ẹ̀ a máa bọ́ síta bọ́ tí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́ lọ́wọ́ yìí especially lórí pa ọmọ tí wọ́n ń pè ní Rodiat tó kọrin fún pásítọ̀ yẹn ẹ rí i pé tá a bá wo nǹkan tó ṣẹlẹ̀ ọmọ kékeré yẹn ò jẹ̀bi o pásítọ̀ ò dẹ̀ jẹ̀bi o torí pásítọ̀ rán ni kése ọmọ kó wá kọrin fún un ṣẹ́gẹ́tì báyẹn so gbogbo àwọn àfáà mùsùlùmí mo fẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ èmi gangan alára tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ yìí ni pé by the time tí mo ti Saudi Arabia dé nǹkan tó ṣẹlẹ̀ sí mi mo fẹ́ sọ nípa Charity Foundation nígbà tí mo ti Saudi Arabia dé torí àwa mùsùlùmí àwọn ìjà tí kò nítumọ̀ la máa ń jà ìṣèdí ká kúnra wa lọ́wọ́ a máa arrest ara wa káàkiri gbogbo wa tọra wa ní pa Ọlọ́run èsì ọ̀rọ̀ fún lágbájá èsì ọ̀rọ̀ fún tàmọ̀dù gbogbo ẹ̀yà fún àtúnyẹ ká máa rí gẹ́gẹ́ bí uswatul hasana àríkọ́ṣe rere lórí afẹ́fẹ́ gbogbo ilẹ̀ arrest ara yín káàkiri nísìn àwọn kan ò ṣe sorry àwọn kan ṣe sorry àwọn kan ò àtẹn tó arrest èèyàn àtẹn tó wọ́n arrest
ta ló ní lọ́kàn gbangba pé lọ́jọ́ ìgbéǹde àlìkíyámọ̀ òun wà nínú àwọn ẹni ẹ̀sà. Ẹ má jẹ́ ká máa parọ́ tanra wa. Islam a fẹ́ràn ara wa rárá bó ṣe lè kó kéré mọ́. Ìgbà tí mo ti Saudi Arabia dé, síwájú kí tó dé, a ti dá platform kan láti 2017 àbí 2018 ṣe get lórí WhatsApp. Torí program yìí gẹ orí WhatsApp láti bẹ̀rẹ̀ sí ní ṣe nígbà yẹn láti fi máa rescue ara wa láwátàwà ní Saudi Arabia ńgbà yẹn. A wá dá program yẹn kalẹ̀ lórí WhatsApp lélẹ̀. Bóyá wá ṣe 2 years anniversary ni àbí àdógbòn mi tẹ́ mọ́ iye years tá ṣe nígbà yẹn. A wá contribute owó jọ láàrin ara wa. Tá ṣe contribute owó jọ láàrin ara wa. Ọjọ́ tá ṣe anniversary yẹn náà owó tá tún rí, a tún make sure pé a contribute àti tó hàdẹ̀ mọ́ ilé tó ti wà nílẹ̀ lórí Star Lady Fans Club lórí on WhatsApp program, group. Owó yà wá kó gbogbo owó ìpapọ̀ lákòjọ. A wò pé kí la lè fi ṣe. Àṣà máa bá àwọn president, bá mi ultimate, Alájà Khadija, gbogbo àwọn tó jẹ́ admin, Bùdá Aládé àǹkó, Bùdá Yusuf, kí la lè fi owó yìí ṣe. A dábàá yí pé ká fowó ìgbẹ́ kànga síbi tí kò bá sómi, ká fi bẹ̀rẹ̀ charity foundation wa ní online so that ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe kí ni wọ́n á lè máa contribute fún wa láti máa ṣe fáwọn tí wọn ò bá ní. Ẹ má gbàgbé pé a ṣe kíní yẹn, Ọlọ́run dẹ̀ fi àlùbáríkà sí. Fídíò yẹn wà lórí page yìí, mo sì máa bring it out fún wa kí gbogbo wa ká gbìyànjú láti wò. Láti ìgbà tá a ṣe program yẹn tán, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n request fún àdúgbò tí kò ti sí àwọn nǹkan yìí pé ká ṣe síbẹ̀, but kò sí capital tá máa fi ṣe nǹkan yẹn. Àkọ́kọ́, èkejì, àdúgbò tá gbé kànga sí kò sí mọ́sálásí kankan láti wallahi sumo billahi láti àwọn tá bá jẹ́ ọmọ tájọ́ ọmọ Ifọ̀n láti ilẹ̀ sí ní Central Mosque wà o, ní mosque wà o, títí tó fi dé odò ẹja, títí tó fi dé ọ̀nà yẹn jìn gan, kò sí mọ́sálásí kankan níbẹ̀. And in that very day, mo rẹ́ salam pé àdúgbò tá gbé kànga sí kò sómi bẹ̀ àkọ́kọ́. Èkejì ni pé kò tún wá sí mọ́sálásí kankan bó ṣe lè kó kéré mọ́, and àti ní church méjì ládùúgbò yẹn. Mo sọ nígbà yẹn, alhamdulillah, wọ́n rán yàn wá láti Kuwait, wọ́n rán yàn wá láti Qatar kán wá bá mi nígbà yẹn pé ṣé ilẹ̀ wà tí wọ́n lè kọ́ mọ́sálásí sí. But to my surprise, mo kàn fẹ́ bring nǹkan kan jáde because obìnrin àtàwọn pásítọ̀ ní sítán sọ ọ̀rọ̀ burúkú sí pásítọ̀ òkè sí ẹ̀yìn mùsùlùmí tẹ̀ ń lọ síbẹ̀ o, àwọn mùsùlùmí tó ń lọ síbẹ̀ wọn òkè sí wọn o, kí gbogbo wa kátàkùlá àìsùnmọ́kúntà. And then ọ̀rọ̀ pásítọ̀ náà mo máa sọ̀rọ̀ nípa títí wọn náà. Mo kàn fẹ́ sọ ìhà tí àwọn mùsùlùmí kọ síra wa. By the time tí àwọn aṣojú àwọn ará Kuwait ní Nàìjíríà tí wọ́n wá sọ́dọ̀ mi, wọ́n rí mi nírí ẹni tí kò ṣe alùsùnà wal jamaa. Alùsùnà lèmi náà because Ọlọ́run ní ká kírun mò ń kí, ó ní ká gbààwẹ̀ mò ń gbààwẹ̀, ó ní ká yọ sàdákà tó bá ní, gbogbo nǹkan tó lọ ní ká ṣe níwọ̀n bá mò ń ṣe. So tí mi bá sì lo black délé ẹ̀gbọ̀n, kí n lo glove, kí n lo socks, ìyẹn ò sọ yí pé bóyá mi kì í ṣe alùsùnà. Wọ́n ní sílẹ̀ wà, èmi gbogbo lára volunteer mi láti ra ilẹ̀ bíi half plot nígbà yẹn sí àdúgbò yẹn láti fi kọ́ mọ́sálásí fún wọn. To my surprise, wọ́n jẹ́ kó yé mi pé àwọn máa kọ́ mọ́sálásí yẹn ní orúkọ àwọn. Àkọ́kọ́ nìyẹn. Èkejì ni wípé wọ́n máa tún wá gba ìmáàmù tó máa kírun síbẹ̀ fún wọn. Ẹ má gbàgbé pé gbogbo ìjáàbù mi kò jù báyìí lọ, gbogbo ìbòrí mi ò jù báyìí lọ, mo dẹ̀ ń kírun gbọ́dọ̀ ṣe ní káàkiri. Nígbà tí wọ́n bá lọ gba àwọn tó jẹ́ wípé wọ́n ní kí a má kúnlẹ̀ kí àwọn òbí wa, ká má dọ̀bálẹ̀ fún bàbá wa, tó bá gbà wá sínú mọ́sálásí tán kọ́ fún wa, àwọn ará àdúgbò yẹn kí wọ́n máa sọ, àwọn ọmọ ìlú yẹn máa ní ọmọ ìlú wa náà ló mẹ́sìn wa. Mọ̀rọ́fà, mi ò kì í ṣe ẹni tó ń lo ìjáàbù black délé ẹ̀gbọ̀n, torí pé mi ò kì í sálùsùnà wal jamaa. Àti wípé wọ́n láwọn fẹ́ kó wọ́n lórúkọ àwọn any project tí mo bá ti ń ṣe orúkọ àwọn làwọn máa kọ sórí rẹ̀. Believe me pé dọ́là ọ̀ṣẹ̀ àdúgbò yẹn wà ń bẹ̀,
tó jẹ́ pé kò sí mọ́sálásí kankan bẹ̀ wọn kò mọ́sálásí àwọn pípì yóò kò mọ́sálásí síbẹ̀ o nígbà tí mo ní no ẹ kọ́ mọ́sálásí sílẹ̀ ilé Ọlọ́run lẹ pé anybody tó bá wù àwọn tó jẹ́ community yẹn wọ́n máa arrange àfáà tó máa kírun fún wọn níbẹ̀ àwọn àfáà tó máa kọ́ àwọn ọmọ ní kéwú ńbẹ̀ wọ́n máa arrange ẹ jẹ́ ká ṣe ní lillahi wa rasuli yìí wallahi wọ́n yarí wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ àdúgbò yẹn to my surprise ask some trouble kaba àárọ̀ kùtùkùtù ni mo wà yìí mi ò ti taste anything láàárọ̀ yìí gbogbo àwọn ìyá tẹ́rí lọ́jọ́ yẹn lọ́hùn máa show fídíò yẹn padà máa bring fídíò yẹn padà akẹ́rí gbogbo àwọn ìyá tẹ́rí lọ́jọ́ yẹn lọ́hùn pátá náà ti di Christian lẹ́nìí tán ti lọ sóòrù wọ́n ti lọ sí ìsóòrù ní àdúgbò yẹn torí church méjì ló wà ń bẹ̀ last time tí mo visit bẹ̀ mo rí pé everybody wọn náà ti lọ sóòrù wọn náà lọ sí ìkórè gbogbo wọn pátá náà ti di ẹni tó ń lọ church lẹ́nìí kí ló fà á mi ò kí sálìsù náà wal jamaa kò jẹ́ kí mọ́sálásí wù ládùúgbò yẹn tí àwa mùsùlùmí bá gbé nǹkan lọ́wọ́ àìkúkúnra wa lọ́wọ́ instead of that a máa àjákè mara wa lọ́wọ́ ni I could remember one of our afa kan wà ní online tó ń ṣe charity foundation wọ́n pè afa yẹn ní youngest sheikh the first project afa yẹn tó yẹ tí afa yẹn fi máa làmìlaka ìkan nínú àwọn afa wa náà ló tún àjákè mọ́ lọ́wọ́ ló tún àjákè mọ́ lọ́wọ́ so gbogbo àwọn kan tá à ń ṣe help Islam ẹni kò lè dá ìjọ Ọlọ́run ọba kò lè dá gbé because ìwọ tó ń arrest èèyàn lẹ́nì àti ìwọ tí wọ́n arrest kò sí nǹkan tó fi ń yẹ ipò wà nínú àwọn ẹni ẹ̀sà mo sọ fún wa ní last time pé mínihùn mọ́ náà làwà mọ́ àbà ó wà nínú àwa tí a ń rí lẹ́nì gẹ́gẹ́ bí àwọn èèyàn gidi tó jẹ́ pé ẹni òfò ni wọ́n lọ́jọ́ gbé dàrí kíámọ̀ wà mínihùn mọ́ àbà wà mọ́ náà là ó dẹ̀ wà nínú àwọn tá à ń fojú rí lẹ́nìí gẹ́gẹ́ bí ẹni òfò pé àfa olórí ibú àfa àyà tó jẹ́ pé lọ́jọ́ gbẹ̀dẹ̀ lùkì àmọ́ yóò mọ sàyẹn lẹ́sì ló mọ kó àwọn èèyàn lọ sí àlùjẹ́ náà ni. so instead ká help ara wa a máa já kíkan ẹ̀ mọ́ra wa lọ́wọ́ ni. ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa Agbala Gabriel ọmọ tó kọrin fún Agbala Gabriel ọlọ́mọ Shehu lòun bàbá ẹ̀ sọ ti kú ni Shehu yẹn ti kú àbí tí Shehu yẹn ò bá wá kú ṣe bí yẹn ń bẹ láyé ta ló compose orin fọ́mọ yẹn ṣe fẹ́ compose orin fọ́mọ kékeré yẹn ni ṣé pásítọ̀ lọ ẹ jẹ́ ká máa tún bira wa léèrè ṣé pásítọ̀ ló rán ni ké sí ọmọ yìí àti ìyá rẹ̀ ni àbí ta ni nígbà tó jẹ́ pé tó máa kékeré bá gbé nǹkan dání tó bá gbé nǹkan dání nínú ẹ̀sìn báyìí tó bá ṣe nǹkan yẹn síta a máa ní àrọ́ọ̀mù ni eléǹkọ́ àrọ́ọ̀mù eléǹkọ́ àrọ́ọ̀mù eléǹkọ́ àrọ́ọ̀mù gbogbo nǹkan làrọ́ọ̀mù lọ́dọ̀ àwọn mùsùlùmí ṣe ká kúnra àwọn lárúbáwá gan tí lárúbáwá ọmọ ọ̀gá mi kọ́ àti mo bá ṣiṣẹ́ tó mọ ọkàn mọ fọ́tò yà lórí fóònù lásán wọ́n dẹ̀ ṣẹ́ẹ̀tì stúdíò fún tó tún máa ya fọ́tò kámẹ́rà oríṣiríṣi nǹkan àwọn mùsùlùmí ẹ jẹ́ ká lọ jókòó jẹ́ àbùkù tí ẹ̀ ń fi kanra yín lórí online yẹn kò jẹ́ káwọn àfáà gan níyì mọ́ tẹ́lẹ̀mí bá alájẹ́ ìjọsẹ́ láàfáà tó lè ṣàdúrà fún wa àbí nǹkan kankan tẹ́lẹ̀rù ń bá wọn ò bílífù náà àwọn àfáà mọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gan ò ṣe mùsùlùmí yẹn bóyá kó ṣe mọ́ látara yí pé òkèèrè wa kó bá lè pọ́n a ṣe nǹkan ní lillahi wa rasuli yìí pásítọ̀ kò rán ní kí sí yàrá ọjà ẹ má gbàgbé àwọn náà lọ kóra wọn bá takọrin fọmọ yẹn kó compose orin síta nígbà tí yoga shake ń ṣe tí programu ti tiẹ̀ ní online this particular yoga shake yìí ẹ má bínú yoga shake pé mo dárúkọ àfáà yẹn mo máa ń share programu màtí mo wà ní Saudi Arabia mo máa ń share sórí page mi àwọn àfáà kàkà ká kún àfáà yìí lọ́wọ́ àtúrí project tí àfáà yẹn gbé owó kan bẹ ìkan nínú àwọn àfáà náà tún àjákì nǹkan yẹn mọ́ lọ́wọ́ àwọn èèyàn ìgbà tí mo ní charity foundation máa wáyé àwọn èèyàn ní dáwọ́ fáwọn mùsùlùmí because wọ́n mọ̀ pé jẹgúdújẹrá ló pọ̀ jù nínú wa ẹ jẹ́ ká sòtọ́ ọ̀rọ̀ ní ìsìlẹ̀ mọ̀ rí gíní gàǹkà fake life owó lówó ẹ mọ̀ rí mọ́tò oríṣiríṣi àfáà kan wọ́n post ẹ̀ sí online níjẹ́ òní ó ra mọ́tò 4 ó kọ́lé 12 ṣe bọ́ọ̀lù ayé náà ló ti rówó kí ni contribution sí society kí ni nǹkan tó ṣe fáwọn society ní last time mo fídíò kan bàbá kájú ẹ̀ tí wọ́n ń sọ nípa kí lórúkọ lady tí ó ṣe ayé àtìlẹ̀ tó ka Kùránì nìyẹn ìtàn pè ní dáwà nìyẹn ẹ bá fẹ́ ṣe nǹkan fún yàn ẹ ṣe lillahi wa rasuli yìí ẹ get out ẹ gbójú kúrò ńbẹ̀ but instead of that àwa mùsùlùmí àwọn máa bí fún ara wa ni ọ̀nà tí lágbájá ń ṣe tó fi dáa àwọ̀ náà tí ó fi wó ẹ má gbàgbé pé Agbala Gabriel tí Rodiat nìkan lẹ rí nínú
church Agbala Gabriel Rodiat ọmọ kékeré yẹn nìkan lè rí àbí Muyideen tí wọ́n pàdé lójú títì ńkọ́ tí wọ́n kọ́lé fún ó bẹ yẹn àfáà tẹ́ ń ṣe charity foundation gbà kan èèyàn mélòó lẹ kọ́lé fún àwọn owó tí wọ́n ń dá fún yín ká máa fi ṣe bíìlì láì ibo lẹ kó àwọn owó yẹn sí báwo làwọn yẹn ṣe máa dáwó fún yín nítorí káwọn èèyàn máa contribute fún pásítọ̀ yìí ni pé wọ́n ń rí nǹkan tí wọ́n ń ṣe ṣe bí àkáǹtì pásítọ̀ náà ń pin down ṣé àkáǹtì àwọn ẹni yẹn ni tó táyàn ní bìlífù nínú pásítọ̀ yẹn ìjẹ́ ẹni wọn náà fàáfàá kan lè pin àkáǹtì down nísìnyí in 24 hours kó rí 1 million naira lórí online including me because wọ́n ti believe pé àwọn mùsùlùmí bákan náà lájọ rí elébi ní gbogbo wa moreover kò dẹ̀ sí elébi ní ọ̀pọ̀lọpọ̀ wa ṣùgbọ́n ọ̀kan júà ó pọ̀ jù ẹ má bínú mo ṣe put ọ̀rọ̀ yìí I need to say it because nǹkan yẹn ṣẹlẹ̀ ṣé èmi náà nígbà tí mo ti Saudi Arabia dé if not lẹ́yìn ìgbà yẹn there was one group kan náà tí mo tún dá sílẹ̀ women of Jannah àwọn yẹn náà tún contribute owó wọ́n tún gbé lọ sí modernist home still yet no nobody talk about that on this page bá a ṣe ní followers tó nígbà yẹn nígbà táwọn Saudi Arabia kan tó máa àkàkáǹtì mi nígbà yẹn instead of káwa fà ká kúnra wa lọ́wọ́ èsì ọ̀rọ̀ fún lágbájá arrest lé ní arrest lọ́la àfọlá takìlú wa àṣìṣe làákàyè Muyideen wà ń bẹ̀ that is number 2 tó jẹ́ mùsùlùmí ẹ wá lọ́wọ́ inú chọ́ọ̀chì yẹn lẹ́nìí gbàtà ní kọ́kọ́ bẹ̀rẹ̀ program wọn ẹ wo population wọn ẹ wo wọn lẹ́nìí I must tell you that pé 60% tó wà nínú chọ́ọ̀chì yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí mùsùlùmí ni wọ́n ìyá ìbejì ọmọ aráyé létí pásítọ̀ kọ́kọ́ ẹ̀pù lọ́jọ́ yẹn lọ nínú wọn àbíkẹ́ wọn béèrè lọ́wọ́ sísítà ọmọ ìyá ìbejì yẹn pé ṣé mọ̀mọ́ ní international passport àpé ṣé mọ̀mọ́ ti travel out rí ó wá ní yẹn pé wọ́n bá tí wọ́n lọ sí wọ́n ní international passport bó tó ti expire torí gbà tí wọ́n lọ sí Mecca tó ń túmọ̀ sí pé ìyá ìbejì ọmọ aráyé lè yìí the same ìyá ìbejì ọmọ aráyé létí pásítọ̀ kọ́kọ́ bring Israel out she is a Muslim and she went to Mecca alájà ni uma yẹn náà sis náà a Christian ẹ jẹ́ kí wọ́n sọ kankan fún majority wa kí ló ń fi ń yéwọ̀ tó jẹ́ mùsùlùmí pé ẹ̀sìn yìí ni wàá ṣe gbẹ̀yìn kí ni wọ́n tó fi ń yéwọ̀ àfà tẹ́ ń jà síra yín lẹ́nìí pé ọjọ́ ìgbéǹde àlìkíámọ̀ wàá wà nínú ẹni ẹ̀sà lẹ́yìn tẹ́ ń jà lẹ́nìí tẹ́ fún ayé lé sí ọ̀rọ̀ tẹ́ jẹ́ kí Islam wú àwọn yẹn láti ṣe mọ́ woman kan máa ń sọ̀rọ̀ nípa sex education online mi ìfẹ́ dárúkọ wọn wọ́n máa ń ọtún to bring another issue ẹlẹ́yà jáde nísìn issue ẹlẹ́yà jáde èmi kan ṣe máa pin ẹ̀ down anybody tó bá ti fẹ́ àfà tó bá ti rí ìgbádùn bẹ̀ DM mi tó bá ti fẹ́ àfà tó bá ti hẹ́ ẹlẹ́yà àti kò ẹlẹ́yà tó bá ti lè fẹ́ àfà tó bá ti rí ìgbádùn lórí marriage ẹ̀ DM mi ó máa yẹ tún bring another issue jáde níjẹta nípa ẹlẹ́yà tó ń sun ẹkún gbogbo yín lè rí fídíò yẹn o àwọn ẹlẹ́yà àti yín níjẹ́ ìdíkẹ́ ìtọ́jú wọn ẹ máa ṣe súnà ni mọ́ síná pàtó láàtà wàrúbá a ẹ máa ṣe súnà ẹ jẹ́ ká máa yẹpẹrẹ ẹ̀sìn ṣé báwọn tíwájú ṣe ṣe nìyẹn ẹ wá ń sọ̀rọ̀ pé àwọn kan sọ pé mo rá àfa kan tó bọ́ síta kí Pastor Gabriel ṣe Pastor Gabriel ibi tó jókòó sí ó rán ní kí sáwọn tó lọ bá abẹ́ òṣè làákàyè tó rán ní kí sáwọn tó lọ bá ìyá Rodiat tó kọ̀ post orin fọ́mọ tó ní Jésù lálágbára ṣé ọmọ Shehu kan náà pé ṣé Jésù wọn jẹ́ kó yé wọn pé Jésù ànábì Ìsá ló ń jẹ́ bẹ́ẹ̀ it's one of our prophet ni kò kí sọ Ọlọ́run but àwọn kan nígbàgbọ́ níbẹ̀ làkún dínukùn wàlíyẹ̀jìn ẹ sí títí ẹ ní títí ẹ ní tèmi ní ti tèmi so anybody má condemn ẹ̀sẹ̀ nìkankan ṣe títí ẹ fọ́lọ́run ànábì bàtà ànábì fẹ́ ṣe dáwà ó ní bá nàbí ṣe ní ìgboro Mẹ̀dínà àìgboro Mẹ́kà síwájú kó tó lọ sí Mẹ̀dínà náà ó ní bó ṣe dáwà títí ẹ̀ tó bá dé àsìkò kírísímàsì àwọn mùsùlùmí náà máa bọ́ síta ẹ má jẹun wọn o ẹ má ṣe pásítọ̀ mélòó lẹ́rí tó bọ̀ tá ń gbọ́ ọdún léyà pásítọ̀ mélòó àwa gan la ń fa wàhálà wa pọ̀ wọ́n á sọ pé ẹ̀sìn Islam ẹ̀sìn mọ́lé ẹ̀sìn tó le kò kí ṣẹ̀sìn tó le
ẹ lọ gbogbo àwọn àfáà tí à ń bọ́ síta tá à ń kóòtù òfin ẹ travel káàkiri lọ sí Arabian countries kẹ́ lọ wo bó ṣe ń ṣe ẹ rí i pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe ní Nàìjíríà yìí bíi pé yẹn kàn ń fa wàhálà sórí ara rẹ̀ ni ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ kí peace reign àwa mùsùlùmí nìkan náà ni wọ́n sọ nípa ẹlẹ́bọ àwọn kan ẹlẹ́bọ wàláhì mi ò fẹ́ sọ̀rọ̀ mo fi Kùránì búra because tí mo bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹlẹ́bọ dé tí everybody yín pariwo tẹ̀ǹtẹ̀númọ́ máa kọ́wọ́ bọ̀ níbi tó yẹ kí n kọ́wọ́ bọ̀ máa kọ́ níbi tó yẹ kí n kọ́wọ́ bọ̀ ẹni àfáà tó bá ti wẹsẹ̀ dúdú ẹlẹ́bọ ni torí kò sínú Kùránì pé ká ìwẹsẹ̀ dúdú ẹni àfáà tó bá ti jó nǹkan ẹlẹ́bọ ni kò sínú Kùránì bẹ́ẹ̀ ẹ fi àwọn pípọ̀ ẹ jẹ́ kúrúkà kù sí ẹ̀sìn tó bá ṣe wù ẹ má dá wàhálà sílẹ̀ mọ́ ẹ jẹ́ kúrúkà kù sí ẹ̀sìn tó bá ti wù ẹ má dá wàhálà sílẹ̀ mọ́ kí ló dé àfáàní lẹ́nìí àfáàní lọ́la kò wá jẹ́ kẹ́yìn àfáà yẹn gan kó ní káwọn àfáà níyì mọ́ people are not ready to marry àfáà again tí bá sàpínlẹ̀ ànábì tó kọrin ẹni bá ń wọ́wọ́ ká fọ́ lọ́wọ́ ẹ tó bá fi àfáà tó níṣẹ́ lọ́wọ́ ìyá jẹ́ palabàyà sí ọ lára tí wọ́n gò tó ní iṣẹ́ ìyá ó jẹ́ palabàyà sí ọ lára tí bá ṣe àwọn àfáà TikTok táwọn náà ti ń tú star àwọn èsì tó ti ń gbọ́n tó ti ń wò pé òkè ọ̀nà wo làwọn fi lè rówó táwọn náà ti ń ṣe kí n tó ti ń wá jámọ́jámọ́ káàkiri ẹ máa ń sọ fáfà ọ̀tọ́kọ̀lọpọ̀ ẹ bá àfáà ni àwọn lẹ́tàlá àfáà kò ní ṣe lápá go and find work àwọn lọ́rùbáwá náà ń ṣiṣẹ́ so ẹ̀yin àfáà wa ẹ jẹ́ kó gún mi inshort yín tán kó gbogbo yín papọ̀ ẹ ti ń da lúrú papọ̀ mọ́ sàpàtì ẹ ti ń jẹ́ ká máa da gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn àwọn tí wọn yẹ kí àwọn bàbá wa tó ti lọ tẹ̀yẹ jẹ́ kíṣẹ́ wọn hàn mọ́ látara wọ́n ran wọ̀nran tá à ń ṣe ní online èsì ọ̀rọ̀ fún lágbájá èsì ọ̀rọ̀ fún tàmọ̀dù ọ̀rọ̀ tí kìíní kan sọ yẹn màá fún un lésì eléyìí kan sí gbogbo ọ̀rọ̀ ló lésì ni ṣé gbogbo wa pátá láàrí kẹ́lì mọ́tò sàádà wí ká tó kú ni ṣé gbogbo wa pátá láwà lẹ́ni ẹ̀sà ni ẹni tó bá wù kó lọ gbégbá òòsà kó gbé sórí kó lọ jẹ́ gàníyàmọ́ kó gbégbá òòsà kó gbé sórí ẹ fi sílẹ̀ lẹ̀ Ọlọ́run ti kádàrá pé ó ti wà lẹ́ni àánú nìyẹn tẹ bá ṣe wáàsí fún ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe bá nàbí ìjẹ́ pé yọ pé ọ̀nà mẹ́rin láti lè gbà báyọ̀ sọ̀rọ̀ kí ló tẹ́ gbogbo yín wá ń pariwo lẹ́yìn tí gbogbo yín tẹ̀ kàn ń ṣe bó ṣe wù yín lórí afẹ́fẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ní ìsìn báyìí lọ́dọ̀ àwọn jáìlì àrọ́ọ̀mù ni lọ́dọ̀ obìnrin mùsùlùmí ìbọ̀lọ̀ bọ́ta wá sọ̀rọ̀ obìnrin mùsùlùmí ìbọ̀lọ̀ jẹ́ kíní kan ṣé wọ́n ló fẹ́ judge mi níwájú Ọlọ́run ni. okay fine tí yẹn bá lóun ò ṣẹ̀sìn mùsùlùmí mọ́ bóun ti lọ sílẹ̀ ẹ̀sìn míì ọ̀fọ̀ rẹ̀ nìyẹn fi sílẹ̀ lẹ̀ wàhálà ayé ẹ̀ nìyẹn tẹ bá ti lè ṣe wáàsí fún tó bá sì lóun ò gbà ẹ fi sílẹ̀ lẹ̀ kólúkàkù náà nǹkan tí ń ṣe kí ni evidence tó fi wọ̀gbọ́n pé wọ̀gbọ́n wà lùjẹ́ náà rántí tiẹ̀ fílẹ̀ lẹ̀ Ọlọ́run kádà kó máa nù nìyẹn. tẹ́nìkan wá dẹ̀ dídé ní ìsìn báyìí tó lóun jẹ́ múmínà mọ́ tó ní Rèbékà ló ń fẹ́ máa jẹ́ ẹ jẹ́ kó jẹ́ tó bá wù wàhálà ayé ẹ̀ nìyẹn ẹ fi sílẹ̀ lẹ̀. Akànníta ìwọ Ọlákúnlé ẹlòdò lèmi ẹ̀yin lẹ ní mímọ̀ jù ṣàìtàn ló ní ìmọ̀ jù ó padà dẹni àánú ó dẹni òfò mo ní kẹ́ ẹ fi làákàyè ṣe jihadi mo sọ fún yín mi ò ṣetán láti bú àfa kankan bí báyìí but gba àwọn afáwà táwọn lórí afẹ́fẹ́ instead kan encourage àwọn èèyàn sí ọ̀nà tó jẹ́ pé èèyàn máa láìkì ìyẹn máa wí Islam máa wuyì láti ìjàlẹ̀ ń jà ẹ múra yín lọ sí kóòtù lẹ́nu ẹ múra yín lọ sí kóòtù lọ́la ni ẹ múra yín lọ sí kóòtù lẹ́nu mùsùlùmí sí mùsùlùmí nìyẹn o wọ́n ní èmi o olódo lèmi ìwọ tó kéwú kí ló fi dà ẹni mùsùlùmí obìnrin mùsùlùmí tó bá wà nínú marriage tó mọ̀ pé marriage tó wà ń bẹ̀ especially àwọn tá a fẹ́ àfà tó mọ̀ pé ibi tó wà kò rọgbọ́ fún ẹ díẹ̀ mú mi
because the way tá ṣe ń gbé ọ̀rọ̀ wa tá ṣe ń fẹ̀dẹ̀ ara wa káàkiri, tá ṣe ń fẹ̀dẹ̀ ara wa káàkiri sí online, especially àwọn obìnrin, wọ́n láwọn ẹlẹ́yà pọ̀ tán fẹ́ pè, ẹ̀rù ń bà wọ́n ni, ìyà dẹ̀ ń jẹ wọ́n, wọ́n dẹ̀ mú mọ́ra. Nígbà tó yẹ kó ọkọ ò ní fẹ́yàwó kan á ṣe súnà. Ẹ jẹ́ ká try, tí mùsùlùmí kan bá gbé nǹkan kan dání, ẹ jẹ́ ká kún lọ́wọ́. Ẹ má jẹ́ ká máa bí fara wa mọ́. Àfà alágbájá, àyíwá àfà náà tó wá dẹ̀ dáwó lé lọ́wọ́ ṣe jihad yẹn ní lillahi wa rasulihi, Ọlọ́run bá nìkan ló máa ń ṣẹ̀san fún yàn. Tó bá ṣe dáadáa, alájà kan fún mi lówó kan lọ́jọ́ kan, wọ́n ti kọ́ fún mi ní bíi 5,000 naira kan lọ́jọ́ kan rí pé kí n fira káàdì fáwọn èèyàn kí n pín sí online. Lẹ́yìn ìgbà yẹn, alájà yẹn wá fún mi ní 100,000 kí n tó pín. Ṣé mi náà láwọn èèyàn tí mo lè pín owó yẹn fún nínú fámìlì mi ni? Alájà náà bí mi rè pé star lady mi ti rí àwọn èèyàn rẹ̀, ó fáwọn àbúrò rẹ̀ ń bẹ̀ ni, ó fáwọn ẹ̀gbọ́n rẹ̀ ń bẹ̀ ni. Mo ní ẹni kí n fáwọn fámìlì mi lówó, ẹni kí n pín fún àwọn èèyàn mi tí wọ́n need help ní online. Instead kí a kúnra wa lọ́wọ́, a máa já kí nǹkan tẹ́nìkan bá ń ṣe ni. Àfà tó ra mọ́tò 4 tó sílé 12, mi ní dárúkọ yín. Gbogbo yẹn come online fún mi o, I don't even care. Mo ti ní mi nẹ́lá sọ̀rọ̀ yẹn àfà mọ́. Ẹ rí pé gbogbo ṣe ń sọ̀rọ̀ yìí, mo ń sọ̀rọ̀ bíi ikmọ̀ because mi ò mention anybody. Mi ò mention orúkọ ẹnì kankan nínú àwọn àfà wa. Ṣùgbọ́n wá sí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni, ẹni tó bá ti tabakọ́lọ́ tó bẹ̀ ṣe. Àfà tó kọ́lé 12 tó ra mọ́tò 4 nínú online yín lórí page yín, kò sáwọn tí wọn ò ní bẹ́ẹ̀ àbí? Kò sáwọn tẹ́ lè help níbẹ̀? Kò sáwọn tẹ́ lè fún ní nǹkan níbẹ̀? Ẹ wá ní Pastor Gabriel yìí ṣe dáadáa, kò ní ṣe dáadáa. Ṣé Pastor Gabriel yẹn ò kọ́lé lẹ́nu mẹ́ta? Ṣé kò ṣó ilé tó kọ́? Ṣé pastor ò ṣó ilé tó kọ́? Ṣé bí gbogbo wa la rí ilé tí pastor kọ́ pọ́yọ kan ni? Ó dẹ̀ kọ́, ó kọ́ neat. Ṣùgbọ́n pastor despite pé wọ́n ń dá owó fún un, tó náà dẹ̀ tún kọ́ ilé nínú ohun kìíní. Anybody ò rọ̀rọ̀ sọ nípa pé pastor bó ló ṣe owó tó fi kọ́lé o. Kò yẹ ẹ lè rọ̀rọ̀ sọ torí pé pastor láti owó tí wọ́n ń fún 90% owó tí wọ́n ń fún ni ló fi ń ṣe fáwọn tí wọn ò ní. 10% ẹ̀ tó náà bàjẹ́ lábàṣàfíì. Ṣùgbọ́n àwọn tábà fún wa lówó kan ní ìsìn báyìí pé ká fún àwọn mùsùlùmí kan lówó ní ìsìn báyìí, tẹ́ǹgbà yẹn lẹ́ẹ̀rí sí rí gẹ́sínà gíní tó wọ̀ tí 150,000. Ó tún wá kó iṣẹ́ sí lórí owó olówó, òde owó olówó fọkànbalẹ̀. Ẹ wá ní wọ́n máa trust àwọn àfà. Báwo ni wọ́n ṣe fẹ́ trust yín mọ́? Nígbà tó ti rí gbogbo gẹ́gẹ́ bí elébi. Tá bá ní foundation kan dé online ní ìsìn báyìí, èmi tí mo gbé foundation wá láti Saudi Arabia tí mo wò pé bó ṣe yẹ kó máa rí lọ lélẹ̀, tí àwọn àfáà dìde ńlẹ̀ tán sọ pé àwọn máa kọ́ mọ́sálásí ṣùgbọ́n orúkọ àwọn ló máa wà ńbẹ̀, àwọn máa wá ìmáàmù tó máa kírun fún wọn níbẹ̀. Ẹ dẹ́kun nígbà tán bá ní ká má kílẹ̀ kí bàbá àti ìyá wa mọ́. Ṣáwọn community ẹnu sọ pé ọmọ ìlú wa dẹ̀ lọmọ tó gbé kinní ìwá o, ọmọ yìí ló dẹ̀ lọ àwọn ẹ̀sìn akatakítí wa o. So gbogbo èyí tẹ̀ máa ń jà fẹ́sìn, ẹ tọ́ láti lọ sí àwọn Arabia country, especially Mamlakatu Saudiya, ibi tó jẹ́ bilad Muslim, ìlú àwọn mùsùlùmí. Ẹ lọ síbẹ̀, kẹ́ ẹ lọ gbé pẹ̀lú wọn, kẹ́ ẹ mingle pẹ̀lú wọn láàrin wọn. Àtọ́ fún bọ́mọ wa nílé kéwú jámíà tán padlock yín mọ́bì kan, tẹ́ ẹ̀ ní access àti máa kiri káàkiri. Ẹ try. Ẹni tó ń pè mí the same phone mi kejì kò sí nọ́mbẹ̀, the same phone, mi fẹ́ dárúkọ yín ni o, the same phone náà ni mo fi ń ṣe program yìí ẹjọ́. Ẹ try láti mingle papọ̀ àmọ́ àwọn ọlọ́bọ̀ wa kẹ́ ẹ mọ̀ àwọn nǹkan tí kò bá yẹ, àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ kẹ́ ẹ mọ̀. Ẹ kàn máa ń sọ pé ẹ lọ sílé kéwú, ẹ wá dé wá ń kóòtù òfin. Ẹni tó yẹ pé lómi wà nílé kéwú gan lélẹ̀ láàrin 4 years tàbí how many years tí ẹ máa ń lò bẹ́ẹ̀ yẹn, from ilé kéwú sínú hostel tó wà ní kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀. So ẹ jẹ́ ká gbìyànjú láti kúnra wa lọ́wọ́ ni. Láwa mùsùlùmí, ìjà lẹ́nìí, àwa la bá lẹ́bọjà, àwa la bá kírísítẹ́nì jà. Èèyàn mélòó ló bá wa jà? Èèyàn mélòó ló bá wa jà? Pásítọ̀ mélòó ló bọ́ta lọ́jọ́ ọdún léyà pé ẹ má jẹ ẹran ọdún o? Pásítọ̀ mélòó ló bọ́ta tó sọ bẹ́ẹ̀? Tó bá dé àsìkò ní iye nísìn, aláma ní ọdún kìnnìkan ni, kìnnì dá ọlọ́dọọdún. Àwa yìí nìkan ni. Ṣé ẹ gbàgbé pé àwọn kìrìsìtẹ́nì kan máa ń gbààwẹ̀ ní Ramadan sá? Ṣé ẹ gbàgbé pé àwọn kìrìsìtẹ́nì kan máa ń donate oúnjẹ fáwọn Muslim nínú Ramadan ṣá?
so a lot of things tá ń fà lórí afẹ́fẹ́ ẹ jẹ́ ká gbìyànjú láti kúnra wa lọ́wọ́ ni ìjà lẹ́ni ìjà lọ́la enough is enough fún àwọn àfà ànádé ẹlẹ́yà tún ti bọ́ tàbá yìí o wọ́n ti ń wọ́kọ̀ fún ní Amẹ́ríkà bí UK báyìí kókó ń lé ọkọ tó wà gbà tó jẹ́ pé àfà ń fi ìyà jẹ so náà ní ìsìn yóò sí ẹ̀há yẹn kúrò lójú yóò travel out lọ fọ́kùnrin míì ọba wù wọ́n lè má ṣe papọ̀ mọ́ Christian tó bá dẹ̀ wù wọ́n lè má ṣe papọ̀ mọ́ mùsùlùmí àárí yẹn rán o àfi ká máa jà Alhaji Monsura Babatunde we are fighting ourselves ọlọ́run akọ̀ǹbara wá jà ni afá eléyìí kò gbà fún afẹ́ eléyìí kò gbà fún afẹ́ eléyìí ẹ má gbàgbé pé àwọn Christian àwọn ní churches wọn pọ̀ bá ṣe ní Redeem nanisẹ̀lẹ̀ KNS CAC mountain kìíní kan oríṣiríṣi churches yìí despite pé Christian Jésù náà pé o tí mo dé ọmọ sẹ̀lẹ̀ ò lè lọ sí kérúbù lọ́jọ́ sí kò díjà alẹ́ lórí afẹ́fẹ́ ìgbọ́jà àwọn o àwọn tó jẹ́ pé ojú kan náà là ń kọjú sí ọlọ́run Allah nìkan là ń jọ ń pè a dẹ̀ nígbàgbọ́ pé ànábì wa rọ̀sùn sọ́sọ́sọ́lá ànábì wa rọ̀sùn náà ni òjíṣẹ́ ilé tó wá gbẹ̀yìn gbogbo nǹkan táwọn sì tó jẹ́ pé ó kọ́ mọ̀ tó jẹ́ pé kò sí nǹkan kan tó fi yàtọ̀ pé ọlọ́run mi yàtọ̀ fún ọlọ́run ọba Allah a dẹ̀ ń bára wa jà tó wá yẹ kó rí bẹ́ẹ̀ àwa kọ́ ọmọ láì ní ìsìn ẹnìkan sọ yí pé olódo lèmi ìwọ tó kí sọ olódo bọ́ síta kéwú tó ké gbogbo nǹkan tó ní tó wà lọ́pọ̀lọ́ rẹ ó kàn dùn pé Táíwò ló ń jẹ́ orúkọ mi ló ń jẹ́ Táíwò lèmi náà gbogbo nǹkan tó wà lọ́pọ̀lọ́ rẹ yẹn kí ló fi dà ìyẹn mélòó ló benefit lára rẹ kéwú tó ké yẹn ìyẹn mélòó ló ń jàǹfààní láti bẹ̀ aṣọ débi wípé à ń ta sí àwọn bàbá wa tó ti kú à ń bú àwọn bàbá ńlá bàbá wa láwọn bàbá tó jà fẹ́ sí nílẹ̀ Yorùbá à ń bú wọn aṣọ wọn di yẹn ní yẹpẹrẹ níwájú ara wa láì síwájú Ọlọ́run balẹ̀kíọ́lá àti wọn bọ́tà ní ìsìn tó wọ́n sọ̀rọ̀ Pastor Gabriel ṣé Pastor rán ni ké sí àwọn jáìlì tó lọ bá wọn ṣé Pastor rán ni ké sí wọn young girls shake tó ń ṣe charity foundation àfà yẹn dà àfà mélòó nínú àfà online wo ló kún lọ́wọ́ àfi tíyàn bá kú nígbà tíyàn bá tó kú tán lẹ́tọ̀ọ́ mọ̀ pé àwọn fẹ́ help ẹ̀ nígbà tí bàbá Sanusewu ọlọ́ba lọ́rọ̀ ẹ̀mí rẹ o bàbá wo ló kú lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ bàbá kan kú lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tí wọ́n ní accident àdàbíyà ni wọ́n ẹ jọ̀ọ́ ẹ bá mi type orúkọ bàbá náà bàbá yìí kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tí bàbá yìí kú tán everybody ṣẹ̀ṣẹ̀ ń contribute fún Gbémisọ́lá Adébáyọ̀ mo jọ single lójú yín nígbà tí bàbá yìí kú tán làwọn àfáà ṣẹ̀ṣẹ̀ ń bọ́ta láti àbòtó àfáà mi ò ní wáyé tì nígbà tí bàbá yìí kú tán everybody ṣẹ̀ṣẹ̀ wá ń contribute fún nígbà tó wà láyé ǹjẹ́ àfáà mélòó la lọ ṣèyára lé ẹ̀ pé àwọn bàbá wa tó ti kú ẹ jẹ́ ká lọ ṣèyára lé wọn ká lọ bẹ̀ àwọn ẹlẹ́hà wọn wò ká lọ contribute fáwọn ẹlẹ́hà wọn àfáà mélòó ló ń ṣe ìfúdù ọmọ kéwú mélòó ló ń ṣe sílé àfáà ẹ̀ ọmọ kéwú mélòó ló ń ṣe sílé àfáà young girl shake tó ń ṣe program gbà yẹn àfáà yẹn ṣì wà online ìyẹn mélòó ló contribute fún nínú ẹ̀yìn àfáà lẹ́yìn kí a ti rí pé a ti rí 4 million naira o wọ́n ti donate 4 million naira fún wa o kẹ́yìn náà tún wọ́n náà tẹ́ẹ̀tù fi gba owó tẹ́ẹ̀tù fi àjákì iṣẹ́ yẹn máa lọ́wọ́ iṣẹ́ tá a fáyẹn ṣe last mo mọ àwọn tó àjákì iṣẹ́ yẹn máa fáyẹn lọ́wọ́ níṣẹ́ tó gbòòrò lọ́la mi ìfẹ́ dárúkọ anybody ni because mi ìfẹ́ mẹ́ṣẹ̀ orúkọ tí bá ní kí n mẹ́ṣẹ̀ orúkọ orí péjì máa mi tìtìtì pé starlady kí ló tún gbé dé yìí. afọwà Alhaji Abdulgani Aboto ìgbà tó kú tán lẹ́mọ̀ tó ń contribute owó fún ṣáà láwọn àfáà tó jẹ́ mílíọ̀nù nínú àwọn àfáà wà ni ṣé gbogbo àfáà ló ń rún pa ni ṣé àní mùsùlùmí ní outside ni gbogbo àwọn tó contribute owó fún Agbala Gabriel ni ṣé kò sí mùsùlùmí nínú wa ni mùsùlùmí pọ̀ nínú wa náà àfáà mélòó lọ sílé àwọn àfáà wa àwọn bàbá wa tó ti kú yẹn pé ẹ jẹ́ ká lọ sí yàrá àwọn ẹ jẹ́ ká lọ bí àwọn ìyàwó wọn wò mélòó nínú ẹ̀yin àfáà youngest sake tó ń ṣe program ní online tábà kún àfáà yẹn lọ́wọ́ ju bó ṣe lérò lọ ṣé kò tún rí ju Agbala Gabriel lọ ni ẹ mọ bàtà àfáà yẹn ti ń ṣe program ni ẹ tán ṣe operation fún ẹ tán ṣe gbá fún ẹ tán ṣàwo fún àfáà yẹn ṣì wà online kò kú náà
ìyẹn mélòó ló wáyé pẹ̀lú nínú ẹ̀yìn àfáà wa lẹ́yìn ká máa bí fara wa káàkiri lẹ́yìn ká máa èsì ọ̀rọ̀ tó yẹ ká rán ló ń la àníran máa fún èsì ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ ìsọ̀rọ̀ fún